Palando ṣẹ́rí bó ṣe bára mu ẹ máa jó lọ. Mr. Babatunde aláṣẹ Buka ọ̀rẹ́ Bishop ọ̀rẹ́ Askari kó tọ́jú rọkàn pẹ̀lú àwọn tèmi ẹni mọ̀ ẹ́ ti mọ̀ nìyàn Mr. Buka ẹni mọ̀ ẹ́ ti mọ̀ nìyàn Mr. Buka. Hello there, my name is Taiwo Ayefele, also known as Glamor Xtreme, also known as Mama Sky. Dr. Yinka Ayefele MON. We're so sorry to hear about the passing of your dad. And on behalf of myself and all your fans, your friends in all 50 states of the United States of America, here's a compilation of condolence messages to wish you well, to send you healing prayers and healing hugs, and asking that you stay strong for the rest of the family. Take a listen. Ó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé rere tí bàbá wa Pa Ayefele tí wọ́n gbé lórí òkè ìpẹ́, a sì dúpẹ́ lórí gbogbo èso tọ́lọ́run fi fún wọn, pàápàá jùlọ ọ̀gbẹ́ni Yinka Ayefele tó jẹ́ ìlúmọ̀ọ́ká olórí ẹ̀mí. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún gbogbo ohun tí Ọlọ́run ti ṣe láti pàṣẹ yín. Èmi náà ni Pastor Ṣọlá Jordan Adéoyè tí mo fìdí kalẹ̀ sílùú New York City níbí, aláṣẹ TNI Radio àti TNI Media International. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbà tí bàbá lò lórí òkè ìpẹ́. A dúpẹ́ pé a gbọ́mọ sí lójú wọn. A dúpẹ́ pé a máa gbé wọn dìgbàdìgbà káàkiri. A dúpẹ́ pé wọ́n gbé ìgbésí ayé tó ní ìtumọ̀. Yinka Ayefele, we love you. TNI Radio forever. Mo kí gbogbo ẹ̀yin olùgbọ́ wa nílé o. Orúkọ tèmi ni Tinú Adé Falade, Yeye Mary from Maryland, USA. Mo wá fi àsìkò yìí kí gbogbo àwọn ọmọ bàbá wa, Pa Joshua Taiwo Ayefele, ẹni tó jẹ́ pé à ń ṣe ìsìnkú ìdágbére fún ní báyìí. Bàbá wa jẹ́ akíkanjú ẹ̀dá, ọlọ́yàyà, ẹni tó jẹ́ pé wọ́n nífẹ̀ẹ́ ọmọdé, àgbà àti ẹnikẹ́ni tó bá wà lárọ̀ọ́wọ́tó wọn. Mo pè wọ́n ní àárọ̀ ọjọ́ tí wọ́n ṣọjọ́ ìbí wọn. Wọ́n dẹ̀ bá mi sọ̀rọ̀, wọ́n kí mi, wọ́n dúpẹ́. A sọ̀rọ̀. Mo ní bàbá kí lẹ máa ṣe fún ọjọ́ ìbí yín? Bàbá ní mẹ́ẹ̀ jẹyàn òun ọbẹ̀ èdè lọ́lọ́lọ́. Bá dẹ̀ ti jẹ́ tán, mẹ́ẹ̀ yín ṣọ́ọ̀ṣì, mẹ́ẹ̀ yá ṣe dúpẹ́. Nítorí ọdẹ akọ́nìyàn máa dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún dídákọ̀ dẹ́mi wá sí. That was how he said it. Wọ́n ní bàbá so tẹ́ bá dé láti church kí lẹ máa ṣe o? Bàbá ní mẹ́ẹ̀ ìwé kan ro àmàlà kù mí, mẹ́ẹ̀ mú jẹ ewédú ọléyọ̀léyọ̀. Bí mo ṣe aṣọjọ́ bí mi nìyẹn. A dáa fún yín o. Akérè òkú wa bá mi lúlé. Bẹ́ẹ̀ ló ṣe máa rí o. Ọ̀dàbọ̀ o ṣé o. Mo dé hang up. Few hours later, ó yà mí lẹ́nu wípé wọ́n ní bàbá ti kú. Ẹ̀kọ́ pàtàkì ká máa ṣe dáadáa, ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Anytime tá bá ní oore ọ̀fẹ́ láti bọ́ Ọlọ́run sọ̀rọ̀, ká máa dúpẹ́, ká máa jó, ká máa yọ̀, ká máa rò nǹkan. Lẹ́ẹ̀kan sí mo wá kí bàbá wa, wọ́n ti wà nípò bàbá ń sìn. Brọ́dà tèmi, olóyè rẹpẹtẹ, Ọláyínká Joel Ayefele, ọkùnrin 3 àti ààbọ̀ pẹ̀lú tíntín orí ẹ̀, ìlú Jùmọ̀ká, ọjà tí gbogbo ayé ń ná, wípé ẹni wájú lolúwa ṣe yìn, ẹ̀mí dèrò ẹ̀yìn láíláí ní agbára Ọlọ́run, ẹ̀ẹ́dìrún, ẹ̀ẹ́dìgbà àti gbogbo àwọn àbúrò tó wà lẹ́yìn yín. Ojú yóò ní ráre lórí ẹnikẹ́ni, ojú yóò ní ráre lórí ọmọ, kò ní ráre lórí aya, kò dẹ̀ ní ráre lórí àwọn àbúrò yín. Bẹ́ẹ̀ ló ṣe máa rí o. Mo kí yín ẹ kú ìnáwó, ẹ kú àṣeyẹ, ẹ kú àsẹ̀yìndì, ẹ kú oríire. Well, mo bá yín débẹ̀ o. Ipò ti here we come, ìlẹ̀kẹ̀ ọrùn rèé o. Àwọn ọmọ olóòkú, agbára Ọlọ́run, ọmọ rere náà, agbẹ̀yìn gbogbo wa o. Ẹ ṣé gan ni. God bless you. Hello, I'm Ayefele from Atlanta, Georgia, and this is my friend Alexi Bennett. And we just want to send our condolences to Dr. Yinka Ayefele. Sorry for your loss of your dad. We love your music here in Atlanta, Georgia. Yes, stay strong. Sorry for your loss. Yeah. One love. Baba Ayefele one. Gbogbo ayé
láti Atlanta, Georgia ni o. Èmi náà ni òpè méjì aka Ọ̀gá Ọ̀túnba of Georgia. Àwọn ti Buka, àwọn tó lọ ayé King of Rock of Buka gbogbo Georgia pátápátá. A ní ká wish out ní pẹ̀lú ti bàbá tó ṣẹlẹ̀. Ẹ̀yin bàbá gan ti dá already kò tó sùn. For security reason, gbogbo ayé tẹ̀sí ń jẹ́ ẹ̀ṣin máa jẹ́ tó dúpẹ́ lọ. Àwọn gbàdúrà oyin ní Amẹ́ríkà ń bí o. Atlanta, Georgia, ibi táwa yìí kò tó sì. Ìwà ń gbọ́ aka kò tó sì, ó ga. Èmi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ bàbá. Ẹ̀mí yá gùn, oúnjẹ ọmọ gbogbo ẹ̀ lè máa jẹ pé àpẹpẹpẹ. Àdúgbò à ń retí yín o. Atlanta, Georgia, one love. Hello, greetings from Atlanta, Georgia. My name is Bola Balogun, Hamlet of Atlanta. Mo fi àsìkò yìí, mo fi ń kí brother mi, ẹni mi, èèyàn wá, èèyàn pàtàkì láwùjọ, ọkùnrin mẹ́ta, ẹni tó jẹ́ pé gbogbo àwọn èèyàn ló fẹ́ràn káàkiri àgbáyé, brother wa, Yinka Ayefele, pé ẹ kú àṣẹ̀yìndé bàbá o. Ọmọ ira kẹ́yìn gbogbo wa iwájú tí bàbá kọjú sí àdá ẹ̀yìn tó fi sílẹ̀ kókun ní dìbàjẹ́ ẹ kú náwó ẹ kú àṣẹyìndè ọmọ rere kẹ́yìn ẹ̀yìn náà lágbọ́rọ̀ Ọlọ́run gbogbo Ayefele Fresh FM crew. I will really send our condolence to everybody and we really appreciate your support, your love, and more everything. We appreciate you guys. We wanted to come home, but you know, very soon we will see you guys. Baba ọ̀run rere yín o. And may your soul continue to rest in perfect peace. Amen. Hey, Ayefele, báwo ni? Ẹ̀yin tèmi báwo ni o ṣe wà? Lelelelelelelele, awa. All right, I'm one of your friends in Atlanta, Georgia, and sorry for your loss. I hope you are all right, and we love you. We're praying for you, and we hope we bury Ayema Dungon. We want to hear the new latest next year, this year, December. Catch ya. Ayefele Okulede, Daddy, and you want down. American, what is sorrow? Atlanta, what is sorrow? Mukio. Hello, Baba wa Ayefele Okulede, Daddy. I'm one of your fans here in Atlanta, Georgia. I was here about 7 years ago when you came to Atlanta, Georgia. I'm wishing you, I don't know. Okay, I'm wishing you well. God will be with you during the burial and after the burial. Thank you so much. Kudele Baba o. Tosin Onkin láti Georgia. Àwa ti Bishop. Àwa ti Buka. Àwa là ń kí yín o. Ẹ̀yin bàbá dá o. À ń retí yín láìpẹ́. Ẹ ṣé o, ó dàbọ̀. Hi, báwo ni? I'm Baba wa Yinka Ayefele. We miss you, láti Atlanta. A kí yín o. I'm expecting you soon, and I wish you best in your party. We are waiting for you for the new, latest edition of your music. Bye. Bye. Hi, Yinka Ayefele. My name is Glamor from Atlanta, Georgia. Sorry about your dad's loss. May his soul rest in perfect peace and God comfort you and your family. Bye. Have a great year ahead. Bye. Let me know when you're ready. Hey, Yinka Ayefele, we heard about your dad and along about Tesafeferio. My name is Nii Fatogun. I am with the 5-star limousine in Atlanta, Georgia. I'm right now at Buka restaurant. I just wanted to say hey to everybody. Thank you. Bye. Thanks. Orúkọ tèmi ni Adébáyọ̀ Ọmọdépọ̀jù. I'm here at Buka 2 restaurant. A fẹ́ fi àkókò yìí kí Mr. Yinka Ayefele tí ó kú bàbá wọn tó ṣaláìsí ní some time ago. We are one of your fans over here, and we use this moment to sympathize with you and the family on this big loss to both you and to every one of us out here. We are very sorry for the loss, and we pray that we thank you for everything you are doing in Nigeria. We love your music, and we wish you yourself more grace to your elbow, and we wish you more and more good things and good life to come.
Thank you very much. Yeah, Mr. Yinka Ayefele, a fi àsìkò yìí bá yín, a fi kí yín fún ti òkú bàbá yín, bí Ọlọ́run á tẹ́ bàbá sí afẹ́rẹ́. We are one of your fans here in Atlanta. We're here at Buka restaurant here in Atlanta. We just want to say sorry for the loss, and we hope, I pray that bàbá ní Ọlọ́run á tẹ́ bàbá sí afẹ́rẹ́. Ẹkú ẹ̀yìn bàbá o, ọmọ rẹ̀ á gbẹ̀yìn ẹ̀yìn náà. Thank you. Well, my name is Tokumbo Obajimi. I'm right here at Buka 2, Riverdale, Georgia. With heavy hearts, I sympathize with you, the death of your father. We pray that may his soul rest in perfect peace. And also, to say a few words about you yourself living the Nigerian dream. You know, here we always talk about people living the American dream. But we thank God that, you know, you living the Nigerian dream. More grace to your elbow. And we just wish you well in all that you do. Wọ́n lẹ́nu tó bá sọ ìbò ńlẹ́ àná á tún sọ Yorùbá. Bẹ́ẹ̀ni. So àwọn tèmi lẹ́kọ̀ọ́ Tókunbọ̀ lórúkọ tèmi o. A kàn ń fi àkókò yìí kí superstar Yinka Ayefele, you know, ẹ kú ìlédè bàbá o, Ọlọ́run á tẹ́ wọn sáfẹ́rẹ́ rẹ o. A fẹ́ wọn ṣùgbọ́n Ọlọ́run fẹ́ wọn ju gbogbo wa lọ. So àwọn náà fẹ́ wà lẹ́kọ̀ọ́ báyìí, but gbogbo wa lè wá, plane ò lè gbà wá. You know? So anyway, Kenny, nice time o. From ATL, Georgia. Peace out. Orúkọ tèmi ni Olúwadámiláre, gbogbo èèyàn máa mọ̀ mí ní ọmọ tó ràánú gbà ní gbogbo Ìbàdàn. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé a gbọ́ nǹkan tó dáa nípa bàbá wa. Lórúkọ Jésù, ọmọ rẹ̀ náà ní gbẹ̀yìn bàbá wa. À ń fi àtìkò kí bàbá wa Yinka Ayefele MON. Bàbá tó kó gbogbo ènìyàn mọ́ra ní o. Èmi gbà fún bàbá, Ọlọ́run yóò wà pẹ̀lú yín o. Ẹ ṣé gan. My name is Taiwo Ayefele. I work in Buka restaurant in Atlanta, Georgia. So, agbonipa oku baba yin, Ọlọ́run máa tẹ́ bàbá sí afẹ́rere. Ọmọ rere ló máa gbẹ̀yìn àwa náà lágbára Ọlọ́run o. Ẹ̀dẹ̀kúrò jù lágbára Ọlọ́run. Iṣẹ́ ọwọ́ yín òkèkè ló máa lọ o. Hey, my name is Damola Adekunle, here in Atlanta, Georgia. We heard about the loss of your dad, Yinka Ayefele. We're so sorry, and we pray that God will rest him in perfect peace. And we all in Atlanta, Georgia, we love your music, and once again, we send our condolences. Thank you. Èmi Yusuf Saheed Àtàndá Olúṣẹ́gun aka C-Dollar. Mo ń fi àsìkò kí Ayefele, ọ̀rẹ́ ọ̀gá mi gbogbo Atlanta, Georgia, Buka, the president of Babs. So ní orúkọ gbogbo staff our Buka 2 and Buka 1 restaurants in Atlanta, Georgia. Mo ń fi àsìkò yìí kí n pé ẹ kú ti bàbá yín o. Lágbára Ọlọ́run, Ọlọ́run ò ní ṣe ní tẹ̀lé o. Lágbára Ọlọ́run, ẹ̀rọ owó fi ṣe o. So be expecting us. I greet you, my chairman. My name is Basilove. I work at Buka 2 restaurant. We're so sorry about the loss of your father. We love your music, and that shouldn't be the end of the world for you. We love you. One love. Mami from Cameroon, working in Buka 2 restaurant. On behalf of my boss, Buka, the only chef in Atlanta, I seize the opportunity to say we are very sorry for the death of your dad. We wish you together. We are going to pray for God to give you goodwill to sustain this shortcoming. We love you. Enjoy your music. Thank you. Yeah, Egbon Yinka Ayefele. This is Askari Toyin Toilet, the CEO of a toilet heating and air condition. I'm using this opportunity to express my condolence, especially for your death that just got lost. And at the same time, I'm using this opportunity to say Happy New Year to you. And by God's grace, that place is going to be jam-packed. So we are just trying to purchase our ticket now, and we are coming with full force. Bishop 1 is coming, Buka is coming, and I'm also coming over there. Thank you. 1. Hello, Mr. Ayefele. My name is Kate Moses. I'm sending my condolences to you and your family.
and just saying keep up the good work, keep up the faith. And I love your music. I listen to you a lot on YouTube, and God bless. I'm Otumba Ayodeji Daniel. On behalf of my family, we are sending a condolence to your father for the death of your father, and we pray that everything that he tried to do on earth, you'll be able to continue the process. So we pray that in His infinite mercy, God will be with him wherever he is. So also, we are eating the dough of your music. So we can't wait in Atlanta to see you come back and play for us. So we wish you good luck. Thank you. Mo ń fi àsìkò yìí kí Ayéfẹ́lẹ́ fún ti òkú bàbá ẹ̀. Orúkọ mi ni Deborah Ọládàpọ̀ ìyá àdúrà. Gbogbo èèyàn mọ̀ mí ní confam ní Bólúwàjí ní Ìbàdàn bẹ́ẹ̀ yẹn. A dẹ̀ máa ń gbádùn orin yín náà, a máa ń gbádùn program tẹ́ máa ń ṣe láràárọ̀ yẹn. Mo love program yẹn dáadáa, mo máa ń sábà wà ńbẹ̀. So ọmọ rere ló máa gbẹ̀yìn ẹ̀yin náà o. Bàbá náà lọ́wọ́ bá wa tẹ́ wọn sáfẹ́fẹ́ rere o. We can't wait to see you. À ń retí ní Buka 2 ní Atlanta, Georgia. Atlanta, Georgia náà làwa náà wà lẹ́gbẹ̀ẹ́ Buka Xtreme religious store. Ọjọ́ àkó Ọlọ́run á bá wa ṣe o, á dùn alárinrin o. Ẹ máa tẹ̀síwájú o, ẹ máa gbèrú o, ẹ máa gòkè o. Ẹ ṣé o, ẹ kú tọ́jú Buka náà o. Ẹ ṣé gan, ó dàbọ̀. Orúkọ mi ni Modúpẹ́ Ọládàpọ̀. Nígbà tá a gbọ́ pé bàbá Ayéfẹ́lẹ́ kú, ó ṣe mí láàánú gan. So mo dẹ̀ ń fi àsìkò yìí sọ fún wọn pé Ọlọ́run á mú ọjọ́ ró láyọ̀ àtàlàáfíà. Ọlọ́run ní jẹ́ ká rí irú àgùnfà mọ́ lágbára Ọlọ́run. Then mo like orin Ayéfẹ́lẹ́ gan, torí ẹ̀ nínú mi ṣe dùn láti lè kí wọn ní wákàtí wípé wọ́n kú àṣẹ̀yìndé bàbá wọn o. Then à ń retí wọn ní America, Georgia ní Atlanta. À ń retí wọn gan, a lè wait láti jẹ́ kí wọ́n dé lẹ́gbẹ̀ẹ́ Buka. Wọ́n wá ṣe show ní Buka 2. Wọ́n wá ṣe show fún wa o. This song goes to come for Mrs. Yemisi Oshun in America. I sing this song on behalf of my friends that listen to Ayefele radio. So that I want to sing a song. My song goes like this. Baba Tisha, you remembered today and evermore. We all love you. God loves you most. My daddy rest in peace. He lived an exceptional life. But the example, both young and old, they love you most. God loves you all. Amen. God be with all that gather here, all families and all his friends. God bless you all. Amen. Òdìgbò ṣe o, òdìgbò ṣe o, bàbá wa, tíṣà wa, Joshua wa, òdìgbò ṣe o, àjòkò lè dundun, kò ní lè márele. Èmi Ọlábísí Kúdáìsí láti Connecticut kí bàbá wa Ayéfẹ́lẹ́ àti gbogbo ìdílé wọn. Wọ́n kú àṣẹ̀yìndé bàbá tó lọ ibi tágbà ń gbé. Bàbá Aishif Joshua Taiwo Ayefele, bàbá tíṣà. Bàbá òkú o, ṣùgbọ́n wọ́n sùn láyé olùgbàlà ni. Ìpàdé tún di ọjọ́ àjíǹde. A kí gbogbo ẹbí o, wọ́n kú àṣẹ̀yìndé bàbá rere tó sùn. Kí ẹbí Ayéfẹ́lẹ́, pàápàá jùlọ Yinka Ayefele ọjà tí ò ní tú láéláé, fún àṣẹ̀yìndé bàbá wa Chief Taiwo Joshua Ayefele tí wọ́n sùn ní Olúwa ní ọjọ́ 12 oṣù kẹwàá ọdún tó kọjá. Iwájú tó ń dojúkọ kò ní bàjẹ́, èyí tó fi lẹ́nu ò ní bàjẹ́. Èmi Ọ̀túnba Kọ́láwọlé láti Atlanta. Àdùkẹ́ ọmọ abúlé ló kí gbogbo ẹbí báàmì Ayéfẹ́lẹ́ láti abúlé Mọ́ríkàn Háàyè pé àpò àṣẹ̀yìndé bàbá wa tó rí bí àgbáre báàmì àìsífù Joshua Taiwo Ayefele aliasi bàbá tìsà pé wọ́n kú àṣẹ̀yìndé. Elédùà á dúró ti gbogbo ẹbí
iwájú tán dojú kọ kò ní bàjẹ́ ẹ̀yìn tán tí ìfisílẹ̀ kò ní bàjẹ́ láṣẹ Elédùà. Bá mi ọjà one ẹ má sunkún mẹ́ẹ̀ tójú ká bàbá òkú bàbá sùn ni bàbá wà lẹ́yìn ayé olùgbàlà báyìí torí gbogbo àná láàdìjọ kọrin pé àpàdé lẹ́sẹ̀ Jésù níbi tí a kò ní yára wa a ríra wa a yọ̀ mọ́ra wa Jésù ni yóò ṣe alága wa. Àdùkẹ́ ọmọ abúlé ló kí yín o látàbúlé mọ́ríkà hàn ẹ̀rí tí mo ró dédé tí mo kàn dúdú torí pàwọlé wa la ní àfohùn wa ránṣẹ́ Àdùkẹ́ ọmọ abúlé. Èmi Fẹ́mi Ọ̀ṣọ́ láti London Sugar àwo ọkùnrin mẹ́ta àti tíntín mo wá ń fi àsìkò yìí kí ìdílé Yínká Ayéfẹ́lẹ́ wípé wọ́n kó àsẹ̀yìndé bàbá wọn tí ó lọ. Mo ń gbàdúrà fún bàbá ní àkókò yìí pé Olúwa ọba kí ó bá mi tẹ́ bàbá sí afẹ́fẹ́ rí kí ó bá mi gbé èròbẹ̀ burúkú kúrò ní ojú wọn kó bá mi pa àṣìṣe wọn rẹ́ kó bá mi dárí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n. Mo á bàbá ẹ má jókòó kẹ má jókòó lò ó ohun tó wá ń jẹ lájúlé ọ̀nà kẹ bá wọn jẹ. Àkókò tí bàbá yìí tó fi wá sílẹ̀ gbogbo ń dáadáa ni kó máa ṣẹlẹ̀ ní ìdílé náà. Mo á ń fi àkókò ìgbàdúrà fún ìdílé náà pé kí ìgbésẹ̀ wọn kó má bàrà inú òkè lọ́wọ́ ó máa rì kọ́wọ́ máa ròkè sí lákòókò tí bàbá yìí lọ. Òkìkí wọn kó túbọ̀ máa tàn káàkiri àgbáyé lákòókò tí bàbá yìí lọ. Mo wá tọrọ ní ọ̀dọ̀ Elédùmarè ní pé kí kankan nu wọn àtàwọn tí wọ́n fi sílẹ̀ kí a má fi àìsàn lò gbà. Àmín. Mo kí gbogbo entire family Dr. Yinka Ayefele MON. Wọ́n kó àṣẹ̀yìndé bàbá wọn tó lọ sílé ogbó. High Chief Joshua Taiwo Ayefele. Ọ̀run rẹ̀yìn o bàbá. Ọdún àjìnà síra wọn Dr. Ayefele. Ire la máa ríre bára wa ṣe o. Mrs. Adépọ̀jù. A kí gbogbo ẹ̀yin ará ọ̀rẹ́ ẹbí àti ojúlùmọ̀ bàbá wa olóyè olóògbé Joshua Taiwo Ayefele wípé ẹ kú aráfẹ́rakù bàbá mo ní Ọlọ́run Olódùmarè yóò dúró ti ẹbí yóò dúró ti ará. Iwájú tí wọ́n dojúkọ adára ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ ńkọ́ kò ní bàjẹ́ láṣẹ Elédùmarè. Pàtàkì jùlọ mo kí ọjà Yínká Ayefele wípé ẹ kú lédè bàbá Ọlọ́run Olódùmarè yóò dúró tì yín ẹ̀rù ò ní bà yín. Abọ́sẹ̀dé náà ni ó ń kí gbogbo ẹbí láti ìlú Amẹ́ríkà bí ní Atlanta. Ó jábọ́ kò fọ́ ọmọ làbánsìn. Okay, orúkọ mi ni ìyáàfin Bámidélé láti Manchester ní UK. Mo ń kí Ayéfẹ́lẹ́ fún ti òkú bàbá ẹ̀ ó kú àsẹ̀yìndé. Lágbára Ọlọ́run ọmọ náà gbẹ̀yìn ẹ̀ náà o. Lórúkọ Jésù àìfà Ayéfẹ́lẹ́ ṣàwátì. Àwa fáǹsì ẹ̀ là ń sọ̀rọ̀ ìyáàfin Bámidélé láti Manchester. Hello, Evangelist Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ mo kí yín ẹ kú àsẹ̀yìndé dádì ẹ̀mí tìyín náà máa gùn lórúkọ Jésù ọmọ rere ágbẹ̀yìn tìyín náà o lúwa bàṣírí o. Lady Evangelist Akínbọ̀ ló kí yín láti Rhode Island. Bàbá máa sùn títí a ó fi pàdé o. Bàbá ti jà bàbá ti ṣẹ́gun. Bàbá ti bọ́ lọ́wọ́ ìgbèkùn ayé. Ìlà ìlò ayé ti dópin lónìí. Bàbá ti dára ìlú ògo. Bàbá máa sùn títí a ó fi pàdé o. Ẹ̀yin bàbá ó dá o bàbá yá o in Jesus name. Orúkọ tèmi ni Ìyádùn ní Olúwabùkọ́lá Ayabiodun tí gbogbo èèyàn ń pè ní Ìyá Ìbàdàn nílùú Atlanta. Mo ń fi àsìkò yìí kí ọ̀gbẹ́ni ọjà Yínká Ayéfẹ́lẹ́ pé a kú aráfẹ́rakù a máa dẹ̀kú àṣẹ̀yìndé bàbá o. Ẹ̀yin bàbá dára o, iwájú tí bàbá dojúkọ kò ní bàjẹ́, ẹ̀yìn tí bàbá fi sílẹ̀ náà kò ní bàjẹ́, iléeṣẹ́ Fresh FM kò ní bàjẹ́ o.
a máa ríre bára wa ṣe o a ò pàdé lẹ́sẹ̀ Jésù níbi tí a kì yóò yára wa a ó ríra wa a ó yọ̀ mọ́ra wa Jésù ni yóò ṣe alága wa. Rest in peace, bàbá. Èmi ọmọọba Jóksìbì olóòtú ètò Ayélọ́jà ti iléeṣẹ́ TNI Radio ní ìlú New York ní Amẹ́ríkà fi àkókò yìí kí ọ̀gbẹ́ni Yinka Ayefele kú àṣẹ̀yìndé bàbá wọn Joshua Taiwo Ayefele tí wọ́n ti re ibi àgbà ń rè pé wọ́n kú àṣẹ̀yìndé a gbàdúrà pé ọmọ rere á gbẹ̀yìn àwa náà o bàbá yà o ní àṣẹ Èdùmàrè ẹ ṣé gan ni. èmi Toromuyi mo kí gbogbo ẹbí Yinka Ayefele ẹ kú délé bàbá Joshua Taiwo Ayefele ẹ kú palẹ̀mọ́ òkú wọn ọlọ́mọ wa pẹ̀lú gbogbo ẹbí o lẹ́yìn ikú bàbá ẹ̀yìn wọn ò ní bàjẹ́ o kó tó fi kalẹ̀ ò ní bàjẹ́ èmi Toromuyi ni mo ń kí ọ̀nkú Yinka àti gbogbo ẹbí wọn pátápátá ọlọ́mọ wa pẹ̀lú yín láti sísìn lọ àti títí láéláé Toromuyi ló ń kí gbogbo yín ó dàbọ̀. Orúkọ mi ni Olúfúnkẹ́ aya Babalẹ́yẹ tí mò ń gbé ní ìlú Jámánì. Mo fi àsìkò yìí kí ọ̀gbẹ́ni ọjà Ọláyínká Joel Ayefele pé wọ́n kú àṣẹ̀yìndé bàbá tó relé ogbó. Mo tún fi àsìkò yìí kí gbogbo ẹbí Ayefele pátápátá wípé wọ́n kú àṣẹ̀yìndé bàbá wa Joshua Taiwo Ayefele aka Baba Teacher. Mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé bàbá wa. Mo dẹ̀ gbà ní àdúrà wípé gbogbo wa la máa gbẹ̀yìn arúgbó wa o ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ̀gbọ́n mi Yinka Ayefele Tuale Ogunberi St. Giles lélẹ̀ yóò entertainment aláṣẹ gbogbo ẹgbẹ́ ọmọ Yorùbá ní New Hampshire. Akóyin yẹ àgbàdùn yín àdẹ̀níkà kí yín fún ti kú bàbá o ẹ̀yin bàbá dá o iwájú tó dojú kọ ọlọ́mọdé ń bàjẹ́ o ẹ̀yin lọ́lẹ̀ fílẹ̀ náà kò má dàrú o mo kí yín o I hope to be in Ipoti, but due to one or two things I will not be there. But I'm sending a condolence visit saying, Honorable Baba, hello, this is Bishop Adejube. Yinka, how are you, my brother? Yinka Ayefele, MON, #1 worldwide. Yeah, we're live at Buka in Atlanta. I want to appreciate you for all that you have been doing for us. And at the same time, I want to commiserate with you on the death of your father. And Baba Dao. And to ba bi Ayefele, o ti bi ọmọ. And to ba bi Ayefele, ọmọ ló bí. And then Baba, o ma da. Gbogbo wa là ń bọ̀ ní Ipoti Ekiti. We're going to shut the city down. Bishop Entertainment, Buka worldwide, you know, all our friends, Mabruchi, all the people from Atlanta. We just want to say we love you. Merry Maker, Shewakwa, Buka, 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 say Buka, oh, say Buka, Bishop, or Buka, live from Atlanta. We love you, Uncle Yinka. Let's go, we put. Hello. This is for Mr. Yinka Ayefele. Sorry about the loss of your father. I'm sending this video to you just to send my condolences. And once again, let me introduce myself. My name is Afolabi Tony Asiwaju Akilonu, Triple A promoter, the CEO of Triple A Promotion. I'm sending this thing to Mr. Yinka Ayefele. On behalf of me and Triple A Promotion, I'm sending my condolences to you. And again, I want to tell you, ẹ̀yin bàbá dá o. Bàbá ò ní jókòó, wọn ò ní jókòó lọ. Ohun rere lọ́run lọ́run ni bàbá máa jẹ́ o. Ọmọ rere tó gbẹ̀yìn bàbá.
gbogbo yín náà lè máa wo lédè bàbá o. On behalf of me and even my family, remember my daughter Lola, 2 years old. She's one of your biggest fans. We are sending our condolences. All right. Ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o from Xtreme promotion. Bye bye. Orúkọ tèmi ni Yemi Emmanuel, House of Music Entertainment and Promotions. Mo fi àkókò yìí kí ẹ̀gbọ́n mi Yinka Ayefele bí wọ́n kú ìlédè bàbá. Ọlọ́run á bá wa gbà wọ́n sí ọkàn àyà rẹ̀, Ọlọ́run á tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Mo tún fi àkókò yìí kí gbogbo ará ilé pé a kú àdúrótì àsìkò àṣẹ̀yìndé bàbá. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ náà ti fi dá wa lójú wípé ìbùkún ni fún gbogbo àwọn òkú tí ó sùn nínú Olúwa. Àwa nígbàgbọ́ pé bàbá wà ní ọkàn àyà Ọlọ́run. Ọmọ rere á gbẹ̀yìn gbogbo wa náà. Àjọṣe wa kò sí ní bàjẹ́ lágbára Ọlọ́run. Láyọ̀ la ó tún pàdé o. Ire o. Ní Chief Ruben Wálé Olóyèdé, èmi ni afiwàgboyè ìlú Àjàgbà ní Ondo State. A fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìpèsọ́dọ̀ bàbá wa Joshua Taiwo Ayefele fún ìgbésí ayé rere tí wọ́n lò lókè pẹ̀. A bẹ̀ Ọlọ́run pé iwájú tí wọ́n dojúkọ kó dára, ẹ̀yìn tí wọ́n fi sílẹ̀ kó má bàjẹ́. A tún gbàdúrà fún gbogbo àwọn kan tí wọ́n fi sílẹ̀ kí Ọlọ́run kó dúró tì wọ́n. Pàápàá jùlọ ọ̀rẹ́ wa gbajúgbajà òṣèré olórin Yinka Ayefele. À ń gbádùn tún bẹ́ẹ̀ o, Atlanta, Georgia. Hello, Mr. Yinka Ayefele. Ẹ kú àṣẹ̀yìndé bàbá wa gbọ́n pé dáàdi ń ṣaláìsí. Ẹ̀yin wá dá, ẹ̀yin tó dẹ̀ fi sílẹ̀ kò ní bàjẹ́ lágbára ẹ̀jẹ̀ Jésù. Ọmọwùnmí ló sọ̀rọ̀ from Atlanta, Georgia, àbúrò Buka, all the way from Buka to Riverdale. And mo fẹ́ fi àsìkò yìí sọ fún yín pé Ọlọ́run á máa wà pẹ̀lú yín, Ọlọ́run á máa tọ́jú yín. Bàbá lọ sùn ni, bàbá ó kú. And I will use this opportunity to say, may the soul of your father rest in peace. And like the word of God said, that blessed are those who mourn, for they shall be comforted. You are comforted by the blood of Jesus. Have a good night. Ayefele, we love you. Hi, my name is Ade. Sorry I heard about your dad. I pray that the Lord comforts you and may his soul rest in perfect peace. Amen. This is Babs Abraham, CEO Buka Restaurant, Worldwide, Atlanta, Georgia. Anyway, mo fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún ìgbésí ayé rere tí bàbá wa Pa Joshua Ayefele aka Baba Tisha tó ń lò lórílẹ̀ alààyè kó tó jẹ́ Ọlọ́run pé. Pàápàá mo tún fi àsìkò yìí náà dúpẹ́ wípé àwọn ẹ̀ka tó ti ara bàbá jáde wá, àwọn olókìkí ọmọ ni wọ́n, kàbẹ̀ látọ̀rí Níyì Láolú ní London. Pàápàá èèyàn Tiwantia MON ọjà tí ò lè tú láéláé Ayefele world. You know, so Ayefele ẹ má bàrà jẹ́, ẹ má bọkàn jẹ́. Ẹ̀yin bàbá ti dá, bàbá ti súre. So ọmọ náà àgbẹ̀yìn gbogbo wa. Lásìkò náà mo tún fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Nigerians Ayefele fans in diaspora tó ń fi mẹ́sẹ̀jì wọn ránṣẹ́ sí Ayefele. Mo dúpẹ́ lọ́wọ́ yín àtẹ̀yìn àwọn tí ò lè fi tiwọn ránṣẹ́, gbogbo yín la fi sí mind. We love you all. Àpàdé lẹ́kọ̀ọ́. Peace. Okay, Dr. Yinka Ayefele. On behalf of myself, Ayo Aderibigbe, and my husband, Dayo Aderibigbe's Sky Video, we're also praying for you and asking that you stay strong. Ọlọ́run bá dúró tì yín o, ẹ̀yin bàbá dá o, iwájú tó ń dojúkọ á dára, ẹ̀yin tó ń fi sílẹ̀ kò ní bàjẹ́. Ọlọ́run á dẹ̀ bá wa dúró tì màmá wa náà. Gbogbo àwọn ọmọ pátápátá Olúwa ò ní ṣe ní àkúfà o. Bẹ̀tà wa máa ń bọ̀ o, à ń bọ̀ nípò ti Èkìtì o. A máa gbórí wọlé àwọn Atlanta àdẹ̀ bá àgùn. Dr. Yinka Ayefele ó yẹ kó ti yé kẹ́yìn náà mọ́ o, a bad gan o, so ẹ get ready fún wa. Ọlọ́run àmọ́jọ́rò o. Love you.